ẹnu àwọn atọ́kùn tó dáńtọ́. tẹ́tí sí ìjìnlẹ̀ inú ìwé ìròyìn. ìjìnlẹ̀ inú ìwé ìròyìn ló ń gorí afẹ́fẹ́. tẹ́tí sí ìjìnlẹ̀ inú ìwé ìròyìn. ẹ̀dọ̀ kíyèdè lóríṣiríṣi. tẹ́tí sí ìjìnlẹ̀ inú ìwé ìròyìn. àwa la ní ìjìnlẹ̀ ọlọ́run ló fi rán wa. tẹ́tí sí ìjìnlẹ̀ inú ìwé ìròyìn. Tùngbà FM 100.9. tẹ́tí sí ìjìnlẹ̀ inú ìwé ìròyìn. ẹ kú ojúmọ́ ní gbogbo ibi tí ẹ bá ti ní àǹfààní láti máa gbọ́ ìkànnì àbùkún fún ìkànnì alùbáríkà yìí tó tán Tùngbà 100.9 FM ní tó jẹ́ pé ẹ̀fíìsì báyìí ní tiwa yé ogúnjọ́ déètì èní nìyẹn on the 20 ogúnjọ́ oṣù kẹwàá 2021 ìwé aláwòye mi sọ pé ọgbọ́n ọlọ́gbọ́n ni kì í jẹ́ ká pe àgbà níwèrè o níbi tí àgbà wà yẹn jẹ́ ká fi èèyàn síbẹ̀ ọgbọ́n ọlọ́gbọ́n ni kì í jẹ́ ká pe èèyàn ní wèrè níbi tí wèrè wà yẹn jẹ́ á fi òmùgọ̀ síbẹ̀ ìbá ọlọ́run ìbá yorùbá tó ń sọ nìyẹn o wèrè yẹn pé kéèyàn jẹ́ òmùgọ̀ àgbà yẹn èèyàn nígbà téèyàn bá kọ̀ láti kọ́ ẹ̀kọ́ láti ara ẹlòmíì irú èèyàn bẹ́ẹ̀ àwa jẹ́ òmùgọ̀ kò ní gbọ́n nìyẹn tó bá ṣe é ṣe pé òun lé nìkan o ò dẹ̀ wá láǹfààní àti bá ẹ nìyen ìwọ̀n la bá níṣọ̀tà mọ́ o ó yẹ kéèyàn take time kó lè padà torí pé ó ṣe é ṣe kó jẹ́ pé ẹni tó ń bẹ lẹ́yìn ẹ̀jú yàn lọ èèyàn bá dẹ̀ tó ń gbẹ́ kòtò fún ọ̀tá ẹni èèyàn gbọ́dọ̀ fi ọpọlọ sí torí pé ó ṣe kó jẹ́ pé olúwa ẹ̀ ló máa padà jì sínú ẹ̀ o Hámánì Mọ́dékáì yéè kàtẹ́ ni pé Mọ́dékáì kọ̀ láti tẹríba foríbalẹ̀ nígbà tí wọ́n yé tẹríba pé a ti gbà fún ẹ wọ́n náà gbé sípò ó ti lele náà yẹ kó pa lẹ́yìn ẹ̀ wá wo tó gbẹ̀yìn ó padà ṣe rẹ̀ ni o Hámánì kú fún Mọ́dékáì jáyé ni ìròyìn náà wá ká o Benjamin Adeshina Oloruntola ni orúkọ tèmi Ìjìnlẹ̀ ní ìròyìn tààrọ̀ yìí ó gbéra tán nìyẹn. akójúmọ́ mọ níbi yóò tẹ́bá ti ní àǹfààní láti máa gbọ́ kọ́ni tó ń gba 100.9 FM. ẹ̀fíìsì ni níbi tó jẹ́ pé ẹ̀fíìsì lọ́nà pé orí bẹ́ẹ̀. ìwé orin kí àná ti kọ́ni ó ní má tó mi má jù mí lọ ìkànnì méjèèjì ni máa fọwọ́ mú bẹ́ẹ̀ ni èyí lè fi kọ́ káàbọ̀ sábàlá àkọ́kọ́ ìjìnlẹ̀ inú ìwé orin kí àná ti wá ìwé orin dáárì inú dáárì kàkọ́ sí òde ẹ̀ṣìrí bẹ́ẹ̀ni Ọláyẹmí Àkànní lórúkọ wa lọ tèmi nìyẹn inú ìwé láti wo dáárì bàbá ń bẹ̀. lórí tábìlì ìròyìn náà yìí yé ìwé ìròyìn Nigerian Tribune ẹ̀fíìsì lábáwọlé as usual òun ló wá lórí tébù tábìlì ìròyìn tẹ́mi náà ń wò tó ń wò mí pẹ̀lú àwọn akọ́lé ọlọ́kùnrin tó yá wọ́n hàn dé. ìwé ìròyìn Vanguard ló wà wájú mi lówùúrọ̀ ọ̀tún ni. gàdàgbà ni eléyàn dé o lójú ìwé kínní ìwé ìròyìn Nigerian Tribune búlẹ̀ pé ojú ìwé kejì ló lọ jẹ gàba sí jẹ pé àwọn tó kẹ́kọ̀ọ́ kọ́ṣẹ́mọṣẹ́ nípa ti ètò ìdáàbòbò online ẹ̀mí àti dúkìá online ní Nàìjíríà tó dáa jù ní àgbáláyé yìí yé ojú ni alákan wọn fi ń ṣọ́rí báyìí ni wọ́n lajú lẹ̀ wọ́n dúró ní kétété so pé wọ́n dẹ̀ ṣèkìlọ̀ pé ọmọkan ọ̀dọ́kọ̀dọ̀ tó wà lọ pẹ́ta pé ẹ fẹ́ wọnú ojú ìwé kejì ló wà o àká o. ẹni tó ní ìyá wọn lè sùn ni ọmọ gan kò ní fojú wọrùn ọmọ tí ò dẹ̀ níyà bíi tèmi báyìí kì í dégbò ẹ̀yìn. gẹ́gẹ́ ó dẹ̀ lánàá ṣá bá àmì ẹ̀ sọ̀rọ̀. ẹ wo nínú ẹ̀kọ́ ríròyìn tó jáde lówùúrọ̀ tòní iná fún ẹ̀dọ̀fúre yé pẹ̀lú báwọn ọ̀dọ́ ṣe yarí pé sẹ́ẹ̀ dọ́dọ̀gbọ̀n àfi kí àwọn ṣe ìwọ́de níràntí ọdún kan àní lórí ti fífòpin sí ọlọ́pàá àdìgbòdìjà SARS nípínlẹ̀ Èkó. ní apá tún ni mo ti rí eléyìí o lọ́wọ́ àárín wà pé àwọn agbésùnmọ̀mí yéè èèyàn 43 43 láì ṣe ìdírègbètọ́ kí ẹ dìyẹ níbo ní ọjà kan ní ìpínlẹ̀ Sokoto ìkọlù tó ń ṣe bẹ́ẹ̀ nìyẹn 43 ló bá fọwọ́ o èmi kọ́ ló sọ bẹ́ẹ̀ o orúkọ tó wọ́n dé ń bí gómìnà ni Tambuwa ló sọ bẹ́ẹ̀ láàárọ̀ yìí. jẹ́ kí wọ́n gbàbẹ̀ lọ sápá bíjàre àwọn agbébọn rèé alágbébọn àìmọ̀ wọ́n pa ọba aládé méjì níbo ní ìpínlẹ̀ Imo. gàdàgbà ni mo tún rí eléyìí o lápàtún náà lọ́wọ́ ìsàlẹ̀ ń bẹ̀ pé èèyàn 15 ló jẹ́ pé wọ́n gbà kalẹ̀ ẹnìkan bá kú bọ́wọ́ látàrí kí ni o ilé alájà méjì tó dàwó Ìkòròdú bí àṣà efficiency Ìkòròdú ó wà lójúwé kẹlò ojúwé kejìdínlọ́gbọ̀n ìwé ìròyìn Nigerian Tribune tó wọ́n dé lára yìí. ní ìpínlẹ̀ Sokoto látàrí ìtàjẹ̀sílẹ̀ báwọn oníṣẹ́ àwọn àgbẹ̀ àwọn fẹ̀míṣòfò bọ́ṣẹ́ láabi níbẹ̀ ẹjọ́ a nílò àwọn ọmọ ogun elétò àbòsí tá ń sọ bẹ́ẹ̀ Tambuwa Sultan ni wọ́n bẹ ìjọba àpapọ̀ orílẹ̀-èdè Nàìjíríà FG
àwa ọ̀dọ́ orílẹ̀-èdè Nàìjíríà underline àwa ọ̀dọ́ orílẹ̀-èdè Nàìjíríà a ní ìdí láti béèrè fún ọjọ́ ọ̀la tó dára àti ayé tó dára. Èmi kọ́ ló sọ bẹ́ẹ̀ o, ìkan náà gómìnà tó wà lóróyè ẹni tẹ́tílẹ̀ pọ̀ ju ní Nàìjíríà yìí gómìnà tó wà lóróyè nípínlẹ̀ Èkó Sanwó-Olú ló sọ bẹ́ẹ̀ pẹ̀sẹ̀ rí àwa ọ̀dọ́ Nàìjíríà yìí wọ́n ní àǹfààní àti ẹ̀tọ́ láti béèrè fún ọ̀la tó dáa ìgbà ìgbàdùn tó dáa ó wà lójú ìwé kejì ìwé ìròyìn Nigerian Tribune. tó bá rí gómìnà gan pẹ̀lú àwọn ọ̀dọ́ ọmọ bẹ́bẹ́ ó jọ ya fọ́tò gan. ẹni lẹ́ni kábíyèsí Ọlọ́run. Adeshina rí ká. ó dára kí ẹni bàbá dáadáa ó dára pọ̀ mọ́ àwọn ọmọdé. à ń padà wà á ó nìkan. nítorí wọn. ìṣẹ̀pẹ́ nìkan náà nínú àwọn tá à ń tẹ̀lé ànábì Ìsá àti Jésù òun náà kọ́ àwọn ọmọdé mọ́ra exactly àpẹẹrẹ rere òun ni gómìnà fi lélẹ̀. ẹ wò ó lọ́wọ́sàlẹ̀ nìròyìn ń wà ó látàrí rògbòdìyàn fàákájà ní mile 2 ìjọba ìpínlẹ̀ Èkó sọ wípé NURTW Ritian ó ṣeé ṣe ká gbẹ̀yìn kúrò ní Òṣòdì Àpápá expressway. ìwé ìròyìn Nigerian Tribune náà ni mo ti rí i pé ọ̀rọ̀ ìwé aláwìyé ni ó ní ikú bọ́lá jẹ́ adìyẹ kọjá lójúde kọ̀lẹ̀kọ̀lọ̀ ó wá kọ́ ọmọ ẹ̀ lẹ́yìn eléyìí ní í ṣe pẹ̀lú ọ̀rọ̀ ẹ̀sìn látàrí pé ó ń ṣe Ọlọ́run ikọ̀ Ọlọ́run ìríjú Ọlọ́run sínágọ́gù tó ti lọ́n tiẹ̀ pé ẹni tó ní ẹ̀mí ní máa bọ̀ wá ó dàbí pé àlàáfíà ò tí ì jọba nílé ìjọsìn látàrí kí ni ẹni tẹ́tílẹ̀ pọ̀ ju èmi ò ju ẹ ìwọ rárá ìwé ìròyìn Nigerian Tribune ló gbé o àkà eégún ẹ̀ tó jáde ó kó láì wò. nínú àkòrí ìròyìn tó jáde lówùúrọ̀ tòní ìdí rèé tílé ẹ̀kọ́ gíga fáfitì orílẹ̀-èdè Nàìjíríà kò ṣe sí láì ipò kètéńté lágbàáyé náà tó ṣe dáadáa jùlọ. mo rí eléyìí olójúwé keje ìwé ìròyìn Nigerian Tribune tí ẹnìkan ti ń sọ̀rọ̀ orúkọ ń tọ̀ ń re o Demure ó ní ẹ wò ó a lè yí ọrọ̀ ajé Nàìjíríà à ń fẹ́ kó gbọ́gbọ́ kó gòkè kó da kálẹ̀ mọ́tò pé àwọn pẹ́ o kó lè sí nǹkan lè sùn wá bọ̀ a lè yí padà ká ṣe àwọn nǹkan kan wọn àṣírí kan wà tí ẹni sọnù wẹ̀rọ náírà yọ gbogbo ẹ̀ la máa kà ẹ má yí kú o ní ìkànnì alábùkún fún alálùbáríkà yìí. àwọn àṣírí ẹ̀ fẹ́ wò àṣírí kan wà. láìsí ìdájọ́ kò lè sí àlàáfíà dáńsọ bẹ́ẹ̀ Aisha Yesufu ló sọ bẹ́ẹ̀ lórí kíni náà lórí ti EndSARS anniversary. ìwé ìròyìn Nigerian Tribune náà ni mo ti rí lẹ́yìn o pé ṣe rí FG àwọn òní FG àwọn díẹ̀ tó wà ń bẹ̀ jẹ́ pé agbára ń bẹ lọ́wọ́ àwọn agbóná lọ́pẹ́ kọ́ ṣe kótó kótùbà kótùṣe kó máa lọ bẹ́ẹ̀ ní dáadáa ni o ohun tó lé téńté tó jẹ́ kó jẹ wọ́n lógún jùlọ ọ̀rọ̀ ìlera àti nípa ti ọ̀rọ̀ àwọn ìyá àtọ́ndíwọ́dì sọ̀tàn àtọmọ tó ṣe ń bí wọn fi ọ̀rọ̀ wọn ṣe wọn fi pa mí dín o èmi kọ́ ló sọ bẹ́ẹ̀ o mo rí lójú ìwé kejìlá ìwé ìròyìn Nigerian Tribune àkàwọ́. nínú àkórí ìròyìn tó jáde lówùúrọ̀ tòní àní lórí oúnjẹ ọ̀wọ́n gógó oúnjẹ ẹ̀kéde ìlú òfararọ̀ lápá gúúsù ìwọ̀ oòrùn dáńsọ bẹ́ẹ̀ àwọn àgbẹ̀ ló sọ bẹ́ẹ̀ fún gómìnà. eléyìí o ọ̀rọ̀ ìwé aláwìyé mi ni ó ní ìyàwó àgbẹ̀ àṣepa ò lè gbà á aláwìyé sọ pé bí kú bá tilẹ̀kùn lágbára Ọlọ́run ebi ló máa ṣe o pé má jáde ikú mẹ́ta wọn ní àti gbọ́ tí bá dójú ẹ̀ wá sílẹ̀kùn o eléyìí tí mo rí pé àwọn tó jẹ́ pé wọ́n wà ní díẹ̀ pé búrẹ́dì ní ìpínlẹ̀ Ẹdó wọn ni a kì í dákẹ́ a kì í kígbe lákẹ́nu gbogbo ara wa pariwo kí ni ètí wọ́n jù o kí ló wọ́n jù ohun tí wọ́n fi ṣe búrẹ́dì tá à ń jẹ ni o. ó burú jáì yàláwìyé ojú wọn kẹrin lálọ́ wa. àrídájú wípé Tinubu pẹ̀lú àní àwọn ààrẹ orílẹ̀-èdè yìí ní ọdún 2023 dáṣẹ́ bẹ́ẹ̀ ẹgbẹ́ òṣèlú All Progressives Congress ti ìpínlẹ̀ Èkó ló sọ di mímọ̀. ṣé wọ́n ń gbà tẹ́lẹ̀ ni ó wà lójú ní ìwé kẹrìnlá ìwé ìròyìn Nàìjíríà ti mú pé ìpínlẹ̀ Delta ó yá àwọn tó yẹ kán gbà lórí rédíò tẹlifíṣàn láìsẹ̀nsì bí owó lórí ẹ̀yà wọ́n bẹ̀rẹ̀ sí ní gbà ó wà lójú ìwé kẹrìnlá ìwé ìròyìn Nàìjíríà ti gùn tó wọ́n ti láàárọ̀ yìí. ẹ kéde àwọn ìgbìmọ̀ adelé ìjọba ìbílẹ̀ wípé kò bófin mu gẹ́gẹ́ bí ìgbésẹ̀ àní tí ìjọba ìpínlẹ̀ Ọ̀ṣun gbé tá à ń sọ bẹ́ẹ̀ àwọn ẹgbẹ́ òṣèlú PDP ti ìpínlẹ̀ Ọ̀ṣun lọ́sọ̀ bẹ́ẹ̀ fún ilé ẹjọ́ nínú ìwé ìròyìn tó jáde lówùúrọ̀ ọ̀tún. orílẹ̀-èdè tó dáa jù ní àgbáńlá ayé Nàìjíríà yìí ni yes or no capital yes ni o ẹnìkan wá gbóhùn sókè ó sọ sókè òkúpè ni o ó ní sẹ́rí Nàìjíríà yìí ó nílò ààrẹ tó jẹ́ pé ó ní ìran ojúlówó ògidì ọ̀ríjínà tí ì ṣe gbàdá ògùdù tí ì ṣe fẹ́ẹ̀kì ìran àti èrò
ní 2023 jẹ́ pé a wa mọ́tò tírélà bàálù nàìjíríà tá a wà débùtì ayọ̀ èkó pẹ̀lú sọ́wọ́ o ó dẹ̀ gbalẹ̀ kò lórogún ìròyìn yẹn á kà á. nínú àkòrí ìròyìn èyí tó jáde lówùúrọ̀ tòní ààrẹ muhammadu buhari ó yẹ kẹ́ ẹ lè gbọ́ àní àwọn tó ń fapá jáde tó bá ti jẹun tó ń béèrè fún ohun tó tọ̀nà ni ó yẹ kẹ́ ẹ lè tẹ́tí kẹ́ ẹ gbọ́n tó ń wí. dáńsọ bẹ́ẹ̀ bishop ọmọ ló sọ di mímọ̀ lówùúrọ̀ tòní. ìwé ìròyìn Nigerian Tribune náà ni mo ti rí lẹ́yìn ojúwe kẹtàdínlógún wọ ìkejìdínlógún ló wà pé látàrí pé àpérò ẹgbẹ́ òṣèlú All Progressives Congress APC change ìyẹn gbé alágbára tó jẹ́ pé lọ́wọ́ yìí òun ló ń tukọ̀ Nàìjíríà pé àwọn kan ṣe tí wọ́n ń bí àwọn kan ṣe kí ló máa jẹ́ àbájáde ó tún wá wà ń bẹ̀ tó gbà lẹ́fẹ̀ẹ́ pé kí ló máa jẹ́ àbájáde àbí ìpín FAT nìyẹn tó máa jẹ́ Arẹ́gbẹ́ṣọlá ni o Òkúrọ́ṣà ni o Nnamani ni o àti àwòrán wọn tó yẹ pé wọ́n ń sọ̀rọ̀ báyìí àti bàbá Láì Muhammed ẹ wo ìròyìn yẹn gbalẹ̀ mbẹ̀ á kà ó. nínú àkórí ìròyìn tó jáde lówùúrọ̀ tòní ìjọba ìpínlẹ̀ Delta àní lórí ẹ̀fọ́pin sí SARS wọ́n ti fọwọ́ lówó tí rẹ̀ tó 100 mílíọ̀nù náírà ó lé téńté owó má bínú fáwọn tó fara kááṣá ìṣẹ̀lẹ̀ àwọn ìwà kò tọ́ àwọn ọlọ́pàá dìgbòdìjà SARS nípínlẹ̀ ọ̀hún. kábíyèsí Ọlọ́run bàbá olódò odò tí a gbọ́n tí ò gbẹ mo ti kọ́lẹ̀ tipẹ́ pé wọ́n ń bù díẹ̀díẹ̀ ní téèyàn bá bù díẹ̀díẹ̀ àgbẹ̀ ojú wa dá báyìí. àwọn odò tá a ṣe rí wájú wa láàárọ̀ yìí. agbọ́n kan lánàá ó gbẹ lógìjọ àrò mi wẹ̀ láàárọ̀ yìí. kábíyèsí wọ́n jẹ́ kó fún wa ná mọ́jú wọn fún wa ná disappoint wa wá síbi iṣẹ́ sì kò sí òwẹ̀ wá bí iṣẹ́ agbọ́n straight. ó dẹ̀ hàn lára ẹ o. ẹwà lọ́ọ̀ni. ó dẹ̀ hàn lára ẹ kó wẹ̀. ẹ jáde òkè lọ́hùn gbọ́dọ̀ bá abáti òkè padà lọ́ọ̀dẹ ní agbára lọ́hùn a máa mú ní ọ̀kọ̀ọ̀kan èjèèjì. ìjìnlẹ̀ inú ìwé ìròyìn ìjìnlẹ̀ inú ìwé ìròyìn tó bá fẹ́ mọ bó ṣe ń lọ. wá gbọ́ ìjìnlẹ̀ inú ìwé ìròyìn nítùngbà FM 100.9 tẹ́tí sí ìjìnlẹ̀ inú ìwé ìròyìn ìròyìn jákèjádò àgbáyé o. wá gbọ́ ìjìnlẹ̀ inú ìwé ìròyìn ìròyìn àfẹ̀mọ́júmọ́ tó ń gbóná lálálá tẹ́tí sí ìjìnlẹ̀ inú ìwé ìròyìn látẹnu àwọn akọ́. ẹnikẹ́ni tó bá ṣẹ̀ṣẹ̀ tìlú òyìnbó dé gbọ́dọ̀ yára ẹ̀ sọ́tọ̀. díwọ́ ìfarapapọ̀ pẹ̀lú ará yòókù kù má ṣe gba àlejò nílé rẹ fi kalẹ̀ sínú yàrá tí afẹ́fẹ́ ń fẹ́ nínú rẹ̀ dáadáa tí ó bá sì ṣeé ṣe rí i dájú wípé o lọ ilé ìgbọ̀nsẹ̀ àti balùwẹ̀ tó yàtọ̀ sí èyí tí àwọn ará ilé yòókù ń lò. má ṣe lo abọ́ oúnjẹ kọ́ọ̀bù ìmumi táwẹ́ẹ̀lì ìnura tàbí ohun èlò mìíràn pẹ̀lú àwọn tí ò ń bá gbé. fi ohun èlò tí à ń pè ní tissue paper bo imú àti ẹnu rẹ tí o bá ń wúkọ́ tàbí tí o bá ń sín. sọ ohun èlò tí o bá lò sínú àpò ìdalẹ̀sí. kí o sì fọ ọwọ́ rẹ lẹ́sẹ̀kẹsẹ̀ pẹ̀lú ọṣẹ àti omi tàbí ohun ìfọwọ́ tí a fi ọtí ṣe tí à ń pè ní hand sanitizer. tí o bá wá ní àmì àìsàn kankan ní àsìkò tí o yára rẹ sọ́tọ̀ yára kà sí àjọ NCDC lórí nọ́mbà ìbánisọ̀rọ̀ 080097000010 dẹ́kun àrùn kòrónà lọ́gán. ọ̀rọ̀ àmọ̀ràn yìí wá láti iléeṣẹ́ rédíò Tùǹgbá 100.9 FM. Tùǹgbá 100.9 FM alára tó lára tó ń dàbí àrà ní gbogbo ìgbà àti kó request card wọlé níbí bá. gbogbo ẹ̀yin níjọ mọ́ṣáláṣí ẹ̀yin aláyẹyẹ òkú àgbà ìgbéyàwó ìṣílẹ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ẹ wá ra káàdì ìkíni yín ní. Tùǹgbá 100.9 FM lówó tí ò gani lára. ẹ máa bọ̀ tààrà ní Tùǹgbá close ọ̀nàfọwọ́kàn estate ìta olúwo Ṣàgámù road ní Ìkòròdú. tàbí kẹ́ ẹ pé ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wọ̀nyí. 08077483701 08077483701. ẹ wá bá wa dòwò pọ̀ káfí tiwa gbé tiyín lárugẹ. ìjìnlẹ̀ inú ìwé ìròyìn ìjìnlẹ̀ inú ìwé ìròyìn tó bá fẹ́ mọ bó ṣe ń lọ. wá gbọ́ ìjìnlẹ̀ inú ìwé ìròyìn nítùngbà FM 100.9 tẹ́tí sí ìjìnlẹ̀ inú ìwé ìròyìn ìròyìn jákèjádò àgbáyé o. wá gbọ́ ìjìnlẹ̀ inú ìwé ìròyìn ìròyìn àfẹ̀mọ́júmọ́ tó ń gbóná lálálá tẹ́tí sí ìjìnlẹ̀ inú ìwé ìròyìn látẹnu àwọn atọ́kùn tó dáńtọ́ tẹ́tí sí ìjìnlẹ̀ inú ìwé ìròyìn aráàlú èrò ọ̀nà ẹ wá gbọ́ tẹ́tí sí ìjìnlẹ̀ inú ìwé ìròyìn látẹnu àwọn atọ́kùn tó dáńtọ́ tẹ́tí sí ìjìnlẹ̀ inú ìwé ìròyìn ìjìnlẹ̀ inú ìwé ìròyìn ló ń gorí afẹ́fẹ́ tẹ́tí sí ìjìnlẹ̀ inú ìwé ìròyìn ẹ̀dọ̀ kíyèdè lóríṣiríṣi tẹ́tí sí ìjìnlẹ̀ inú ìwé ìròyìn àwa la ní ìjìnlẹ̀ Ọlọ́run ló fi rán wa. ìjìnlẹ̀ inú ìwé ìròyìn ó gbéra tán nìyẹn o ojúwé kejì ìwé ìròyìn Nigerian Tribune ni mo fi ń ṣíde ìròyìn lápá ọ̀dọ̀ tèmi báyìí olórogún ni o
àmọ́ ó gbalẹ̀ lókè téńté ló wà pẹ̀lú àkọọ́lé tó gbèrú pé àjọ̀dún EndSARS gbogbo nǹkan ló ń di àjọ̀dún àkọọ́lé tó gbèrú pé àwọn ọlọ́pàá wà lójú fò wáyé pé ìkìlọ̀ ní ẹgbà o kó má ṣe sí pé àìkórajọpọ̀ 2 3 4 5 10 ọdún 200 mílíọ̀nù pé ẹ̀ ń fẹ́ ẹ̀ ń ṣe àjọ̀dún EndSARS tó kọjá o àkọọ́lé tí mo rí ń bẹ̀ nìyẹn ọ̀rọ̀ ìwé aláwòye mi ni o ó ní bí mo bá ṣe báyìí ara mo lè dá o kì í ṣe bí kí olórí kó gbé àrẹ̀mọ jù sí kànga o bí kábíyèsí bá gbó torí pé ìyàwó ẹ̀ ló ṣe bẹ́ẹ̀ àwọn ìjòyè nígbà òun ló dífá fún ìtúwọ́de pé àwọn ọlọ́pàá tó kẹ́kọ̀ọ́ kọ́ṣẹ́mọṣẹ́ nípa tètò ìdáàbò tẹ̀mí àti dúkìá ní Nàìjíríà tó dájú ní àgbára jẹ́ pé irin tútù ó ń bẹ lọ́wọ́ wọn ètò kúrú ètò gùn oríṣiríṣi orúkọ tó yẹ pé iná búkú iná gbóná iná lára ló ń tiẹ̀ nìyẹn wọ́n sì kìlọ̀ pé ẹ̀yin òbí ẹ̀ kìlọ̀ fọ́mọ ẹ̀yin ọmọ ẹ̀ náà gbọ́ kìlọ̀ látàrí pé àti ń yọgbó àti ń kẹ́fín pé sọ pé àjọ̀dún ọdún kan EndSARS tẹ́pẹ́ nílá ọdún tó kọjá pé ẹ fòpin sí SARS àwọn tẹ́pẹ́ pé ìfojúsùn tí wọn kó bó wọn ti di pé ohun tí ẹ kó bọ̀ wọn bọ̀ pé àwọn tó lè jẹ́ ọ̀gá lókè àti ìjọba wọ́n gbégbèsè lórí ẹ̀ kílẹ̀ tó máa ń fẹ́ pé àwọn ìgbésẹ̀ ti pọ̀ pé ẹ wá lẹ fẹ́ ṣàjọ̀dún ọdún kan ní pé ẹ wo ẹ má ṣe jẹ́ kó wáyé o kẹ́gbó tí wọ́n dé ń bí wọ́n ní eléyìí tí àwọn ń sọ yìí pé àwọn kọ̀ torí pé àwọn gbé ìgbésẹ̀ yìí láti dẹ́kun ohun tí ó tún lè ti ibẹ̀ yọ gẹ́gẹ́ bó ti hàn dé níwòrán pé àwọn ti yọ gbẹ́gbẹ́ pé àwọn kan tẹ́kun wọn fojú hàn tí wọn tiẹ̀ kì í ṣe ọ̀dọ́ wọ̀nyí ní pàtàkì jùlọ àtàwọn tẹ́pẹ́ àwọn ọmọ yìí wọlé yàgbó ẹkún tẹ́pẹ́ wọ́n fẹ́ lu àǹfààní pé tá máa tún kóra ọjọ́ kọ́ a tún lu opportunity a tún lu àǹfààní yẹn láti tún ṣe nǹkan burúkú làwọn tẹ́pẹ́ ẹ̀gbọ́ kó má ṣe sí ìkójọ kankan pé ẹ̀ṣin ẹ̀jọ̀ kan wọ́n sọ tó pọ̀ tó wà níwèrè yìí o wọ́n ní àwọn gbọ́ pé wọ́n sọ pé àwọn ọlọ́pàá ti buwọ́ lù pé káwọn ṣe wọ́n ní rumor ni o ọ̀rọ̀ English àmì nọ́mbùrù mẹ́pẹ́ rumors are created by haters spread by fool accepted by idiot pé ìròyìn ẹlẹ́jẹ̀ àwọn tó kórìíra yẹn ló máa ń gbé kalẹ̀ wèrè yẹn ló máa ní jẹ́ ẹ ti gbọ́ pé kíni àwọn ọ̀dẹ̀ wa gbà pé bẹ́ẹ̀ ti sọ yẹn bẹ́ẹ̀ ló ṣe rí o pé kò sí lójọ́ o wọ́n wá sọ̀rọ̀ ní ìpínlẹ̀ Èkó pé ìsọ̀njọ́ ó jọ ti lákì lóko bí àwọn tèkó ti ń sọ̀rọ̀ wọ́n gbóhùn sókè ní ìpínlẹ̀ Ọ̀ṣun pé àwọn ti gbáradì kò gbọdọ̀ sáyé o ìpínlẹ̀ Ọ̀yọ́ náà àwọn náà kò gbọdọ̀ sáyé o ẹ wo ìròyìn yẹn pọ̀ ojú lọ wọ́n ní ẹ wo àwọn sọ eléyìí láàárọ̀ yìí o ó dẹ̀ jáde ìròyìn o pé lálẹ́yìn aka àjẹsà ní okòó sóhun tí a ṣe tí ò ní lẹ́yìn o ọlọ́mọ kó kìlọ̀ fún mi ojú kejì ni mo ti ka díẹ̀ mbẹ̀ ìwé ìròyìn Nigerian Tribune ẹ̀ka ooo. babaláwiye o lójú ìwé karùn-ún ni mo ti máa bẹ̀rẹ̀ àjò mi lówùúrọ̀ tòní yẹn nínú ìwé ìròyìn Vanguard tó jáde ìpínlẹ̀ Èkó lèmi náà wà látàrí àní ọdún kan lẹ́yìn àní fífòpin sí àwọn ọlọ́pàá àdìgbòlùjà SARS lè tí wọ́n sọ dímọ̀ pé àwọn kan ṣetán láti ṣe ìwọ́de rẹ̀ àní inú fún ẹ̀dọ̀fù o àní ní ọ̀pọ̀lọpọ̀ wà ní ìpínlẹ̀ Èkó látàrí bí àwọn ọ̀dọ́ ṣe fárígá pèsè àfidọ́dọ́gbọ̀n káwọn ṣayẹyẹ ọdún kan iṣẹ́ ní ìrántí àwọn tó jẹ́ pé wọ́n fẹ́ mú wọn lílẹ̀ àní tí wọ́n bá ìṣẹ̀lẹ̀ wọn lọ lónìí ni wọ́n sọ dímọ̀ bákan náà ní iléeṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ Èkó bákan náà iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Ọ̀ṣun wọ́n máa ti kéde rẹ̀ sọ dímọ̀ pé àwọn ò ní fàyè gba àní ìwọ́de èyíkéyìí sẹ̀ láwọn agbègbè èyíkéyìí ní àwọn ìpínlẹ̀ ọ̀hún látàrí àkọsílẹ̀ èyí tí irúfẹ́ ìṣẹ̀lẹ̀ ohun ti ní ọdún tó kọjá pẹ̀lú bí ẹ̀mí ohun dúkìá ọ̀pọ̀lọpọ̀ ṣe di wípé ó pàdánù nígbà tí ìṣẹ̀lẹ̀ ọ̀hún ṣẹ̀ láti lè má jẹ́ fún àwọn tó jẹ́ pé oníwà jàǹdùkú láti tún já ìwọ́de ọ̀hún gbà mọ́ lọ́wọ́ láti sọ di bá mi mọ́ wọn lọ́wọ́ ọ̀nà òní fàyè gba irúfẹ́ ìṣẹ̀lẹ̀ ọ̀hún bákan náà àwọn tó jẹ́ alẹ́nu lọ́rọ̀ lọ́lọ́kùn òjọ̀kan láàánú èdè yìí wọ́n máa sọ ní bó tilẹ̀ ju bí ń ti báyìí lọ àní láti ọdún kan sẹ́yìn kò sí àyípadà kọ́kọ́kọ́kọ́ lágbàtúrúfẹ́ ìṣẹ̀lẹ̀ ti ṣẹlẹ̀ lórí ọ̀rọ̀ ètò ààbò kódà àwọn tó wà nínú àga ẹgbẹ́ àwọn tó jẹ́ ẹgbẹ́ tó wà nínú àga ètò ọ̀rọ̀ ìdájọ́ lórílẹ̀‐èdè Nàìjíríà wọ́n sọ ní mọ́ ní ètò ààbò lórílẹ̀‐èdè Nàìjíríà àti ọ̀rọ̀ òfin ní ẹ̀wò wọn ní kò sí ẹ̀fẹ́ nítumọ̀ mọ́ lórílẹ̀‐èdè tó látàrí pé kíni oníkàkùn kan ṣe bó ṣe fẹ́ àti bó ṣe wù òfin bẹ́ẹ̀ fẹsẹ̀ múlẹ̀ gan kódà àwọn àjọ kan tó rè wọ́n wá sọ di mímọ̀ wọn ni ohun táwọn lè sọ pé ó ń tẹ̀síwájú pé ìtẹ̀síwájú dé bá òun ni wípé àwọn ìwà kò tọ́ àti ìgbẹ́ tó jẹ́ pé ẹnikẹ́ni ò sẹ́lẹ̀ rìn bó ṣe wù mọ́ ẹnikẹ́ni ò lè lọ jáde bó ṣe wù mọ́ kò lè jáde lákòókò tó wù ó nítorí pé àìtò ààbò fẹsẹ̀múlẹ̀ tó ní orílẹ̀-èdè Nàìjíríà wọ́n sọ ìdí mímọ̀ látàrí bí ẹni tó jẹ́ gómìnà ìpínlẹ̀ Èkó mo sọ nípa Babájídé Sanwó-Olú ó sọ ìdí mímọ̀ ó ní àwọn ọ̀dọ́ wọ́n ní ìdí wọ́n dẹ̀ ní ìdí pàtàkì tó gbọ́dọ̀ fi béèrè fún ọjọ́ ọ̀la rere ìyẹn ní orílẹ̀-èdè yìí gẹ́gẹ́ bẹ́ẹ̀ tó jẹ́ agbẹjọ́rò ìyẹn ajàfẹ́tọ̀ọ́ ọmọnìyàn Fẹ́mi Fálànà bó ṣe rọ àwọn gómìnà ní ẹ wò ó ẹ ṣàkóso ètò ààbò ìpínlẹ̀ yín lọ́lọ́kan òjọ̀kan gẹ́gẹ́ bí agbára tàbí fún yín àti iṣẹ́ tá a gbélé lọ́wọ́ ẹjúṣe yín ni láti lè rí pé ètò ààbò fẹsẹ̀ múlẹ̀ láwọn ìpínlẹ̀ yín ẹ wò ọ̀rọ̀ yìí pọ̀ jáàtìrẹ lówùúrọ̀ tòní gẹ́gẹ́ bí ó ṣe sọ ní pàtàkì jùlọ lórí ọ̀rọ̀ ètò ààbò dandan ni fún yín láti rí pé ẹ ṣe bó ṣe kẹ́ ṣe kó ba lè rí bó ṣe kórè fún aráàlú níbàámu pẹ̀lú òfin ọ̀rọ̀ yìí jù bẹ́ẹ̀ lọ ẹ fẹ́ ni lẹ́kùnrẹ́rẹ́ ẹ lọ tún ju ìwé karùn-ún ìwé ìròyìn Vanguard tó jáde lówùúrọ̀ tòní ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn ọ̀hún
níbẹ̀ ló sòdò sí. káàbọ̀ ojúwe kejì ni mo sì wà mí ò tún kó ń bẹ̀ orórogún ni sẹ́lápàsì lọ́wọ́ ìsàlẹ̀ gbẹ̀rẹ̀ ni mo ti rere pẹ̀lú àkọọ́lé tó gbèrú pé lásìkò lẹ́yìn ikú òun sí ọlọ́run ìjọ sínágọ́gù ó tún gbilẹ̀ sí ni o látàrí pé kí ni o àwọn ikọ̀ alábàáṣiṣẹ́pọ̀ ẹ̀yàn jáde ẹ̀yàn kò ń bí ó dà pé ẹlẹ́bọ lẹ́rù àkọọ́lé tí mo rí nìyẹn o ọ̀rọ̀ ìwé aláwòye mi ni o ó ní òkúkú àfi ọlọ́kùnrin joyè ariwo sì kù lẹ́yìn ariwo ìwé aláwòye mi ó ní ikú bọ́lájí adìyẹ kọjá lójúde kọ̀lọ̀kọ̀lọ̀ tó wọn kọ́ ọmọ ẹ̀ lẹ́yìn lórí fáfúnrẹ́ tó wọ́n de pé ìdarí ìjọ tí orúkọ ẹ̀wọ̀n dẹ́nu Synagogue Church of All Nations kwan tó yẹ pé lẹ́yìn ikú olùṣọ́ àgùntàn pé ó jẹ́ olùdásílẹ̀ ìjọ ìtòrúkọ tí wọ́n débi wòlíì Tèmídọ́pẹ́ Balógun Joshua pé ẹnìkan bá ń tàn wá tàn yín tàn wọ́n pé ó ti dà láfíà jẹba kò tí ì sin tó jọ gẹ́gẹ́ bó ti hàn dẹ́nu ìwé ìròyìn láàárọ̀ yẹ pé ọ̀rọ̀ ìwé ọ̀rọ̀ English àmì nọ́mbùrù pé lie has no future pé irọ́ báyìí kò ní ọjọ́ iwájú pé bí irọ́ bá lọ gbogbo ọdún báyìí péjọ kan ni ò tó máa bá ọ gẹ́gẹ́ bó ti hàn dé ni pé àwọn ènìyàn kan tẹ́ pé ọ̀dà pé ogún ni wọ́n tẹnu bọ̀dọ̀ pé ministers alábàáṣiṣẹ́pọ̀ òṣìṣẹ́ ni wọ́n nínú ọgbà ìjọ yìí tí wọ́n tẹnu bọ̀dọ̀ pé pé ní ọwọ́ tí àwọn wà yìí wọ́n ṣàlàyé pé àwọn kan rí pé ọ̀dà pé wọ́n fi ẹ̀sùn kan pé ọ̀rọ̀ nípa owó ilé ìjọsìn pé àwọn kó jẹ pé àwọn lẹ́bọ̀lẹ́rù pé àwọn ti dẹ́gbọ́n sí àwọn ti lu jìbìtì pé àwọn ilé pé àwọn wá rí pé gẹ́gẹ́ bó ti hàn dé nínú ìwé pé àjọ EFCC tó jẹ́ pé wọ́n rí sí ìwà àjẹbánu pé kí wọ́n jíwó kókó jẹ inú kósí inú kòtò inú sọ́kàwé àpò ní àbí báńkì ní tẹ́pọ̀ tán fi yẹ kán fi tí èsì owó tó tọ́ sí láti wà níbẹ̀ àwọn wọ̀nyí àbí àkóso ẹni tẹ́ pé olórí wọn tó rúkọ tiẹ̀ wọ́n lè mi Ahmed Gali ni wọ́n tẹ́ pé àwọn bí ogún èèyàn kan wà lábẹ́ ìwádìí ìtaná yẹ̀díyẹ̀wò nílé ìjọsìn tẹ́ pé ọwọ́ wọn ó lẹ́bọ̀ ọwọ́ onídọ̀tí níta pé kí ni owó àwọn tí ọ̀rọ̀ wa kan wá tẹnu bọ̀rọ̀ ọ̀rọ̀ ìwé aláwòye mi ni ó lè mi ọ̀rẹ́ mi ò jàre ọ̀rọ̀ bí owó ti dé sáàrin wọn ni ò tó pé tọ̀rọ̀ bí ó wá dé àárín wọn á rí pé wọ́n jà pé àwọn ò mọ̀ nípa pé àwọn àkáǹtì àbí ìkówó sí ilé ìjọsìn yìí pé nínú àwọn ogún yìí àwọn mínísítà ìránṣẹ́ lọ́yìn yìí pé mẹ́rin péré ó dà pé kò dẹ̀ sí tó jọ pé àwọn pé wọ́n wá tẹnu bọ̀rọ̀ kan tí mo rí mi wọ́n ní nígbà tí àwọn dáàdi wa ń bẹ láyé ìyẹn tẹ́ pé olùdásílẹ̀ ìjọ yìí pé àwọn nìkan ni wọ́n ní àkọsọ pé wọ́n ka buwọ́lùwé òun á jáde pé àwọn tẹ̀ tí wà nínú iṣẹ́ ìránṣẹ́ yìí ọdún mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n 25 years tẹ́ pé lábẹ́ àkóso dáàdi àwọn tẹ́ kó olùdásílẹ̀ ìjọ yìí ìyẹn sinago fúnra Tèmídọ́pẹ́ Joshua pé àwọn lọ sí òkè òkun àwọn ṣe pé nígbà tí agbára wa yí ọkọ̀ àwọn pé wọ́n ní ohun táwọn ṣáà ń sọ báyìí ni pé àwọn ti jáde wọ́n ti lé àwọn kó ń bẹ ọ pé ṣùgbọ́n ẹnìkan wá ń sọ̀rọ̀ ní ẹ̀ má dárúkọ mi o lọ́jọ́ Monday ọ̀sẹ̀ yìí pé ohun táwọn kan sọ ni pé kọ́ má ba orúkọ àwọn jẹ́ ọ̀rọ̀ ìwé aláwòye mi náà wípé pé a kì í lé adẹ́tẹ̀sígbó ká tún gba tọwọ́ ẹ̀ bórí ò bá bi ní báyìí ẹlẹ́dàá oníṣà ìbèrè ó pọ̀ ojú bẹ́ẹ̀ lọ onífàkìkì tán tẹ́ táì ọ̀rọ̀ tí oṣù jẹ́ ni ojúbọ kejì ìwé ìròyìn Nigerian Tribune mo ti kájẹ́ mẹ́ ẹ ká wó. lára àwọn tó dẹ̀ ṣòro tẹ́lọ́rùn àwọn ni ìyàwó olóògbé tó wá jẹ́ opó bó tọ́jú wọn kù bá ti tọ́jú wọn tó bá ti jọ ní àkótó kú ọkọ òun lọ́nà ó tún tún bójútó wọn dáadáa. a ní ká ní kálọ̀ kọ́ ọmọ ló wà láyé báyìí. àwọn asúnwọ̀ tó fẹ́ tọ́jú wọn pé ewu la máa jẹ báyìí. kábíyèsí Ọlọ́run ẹ wò ojú ìwé karùn-ún mọ́ṣíwá yẹn nínú ìwé ìròyìn Vanguard tó jáde lówùúrọ̀ tòní ló ti gbé àkòrí kan sórí tó sọ pé no peace without justice àná láìsí ìdájọ́ òdodo kó lè sí àlàáfíà tá ń sọ̀rọ̀ yìí Aisha Yesufu ni o tó jẹ́ ọ̀kan nínú àwọn ajàǹgbara ní ajàfẹ́tọ̀ọ́ mẹ́nìyàn olóṣòdìmọ̀ olótùpọ̀ ọdún kan báyìí o tí orílẹ̀-èdè Nàìjíríà àníṣe ilé èkúté tó yẹ kó fi dáàbò bo àwọn ọ̀dọ́ fẹ́ ọjọ́ ọ̀la rere onídìyẹ táwọn kan dẹ̀ gbẹ́mìí mì pẹ̀lú àwọn tó yẹ kó jẹ́ elétò ààbò tó sì jẹ́ wípé àwọn ni wọ́n ṣiṣẹ́ láabi ọ̀hún ó sọ ó ní ìjọba orílẹ̀-èdè Nàìjíríà ó ní àwọn èèyàn ò ṣetán láti gbà wọ́n gbọ́mọ́ látàrí wípé kíni àwọn ọ̀dọ́ àwọn tó jẹ́ ará ìlú ojúṣe àwọn ẹ̀tọ́ ohun tó yẹ kó ṣe fún wọn ó ní wọ́n fi ń dùn wọ́n ó ní gbogbo ohun tó yẹ kó ṣe gẹ́gẹ́ bí ìjọba gẹ́gẹ́ bí adarí fún àwọn tó jẹ́ ará lọ́lọ́wọ́ ṣe ó ní ẹ̀ṣẹ̀ wá ń fẹ́ kí ọmọọṣẹ́ kó bọ̀ fún ọ̀gá tó kọ̀ láti pèsè ààbò fún ọmọọṣẹ́ tàbí kó ṣe ojúṣe rẹ̀ bó ṣe tó ní kò lè sí ó ní bẹ́ẹ̀ sì rí àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà ó ní àlè ìdákẹ́ o ká máa wò sùn a ní láti jáde béèrè fún ẹ̀tọ́ wa lọ́wọ́ ìjọba ètò yẹ kó tọ́ fún ọ láti gbọ́dọ̀ ṣe ní ìbámu pẹ̀lú òfin ó wá sọ náà ọ̀rọ̀ tó fi léde ó ní ní báyìí o àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà a lè máa dákẹ́ ká máa wò kí ìyà sì máa jẹ wá káwọn ẹ̀kẹ́ sì máa fi ẹ̀tọ́ wa jẹ wá ó ní ó rọrùn láti sọ fún yàn wípé láti rẹ́ẹ̀yàn jẹ́ ó ní rọrùn o ṣùgbọ́n kì í ṣe ohun tó rọrùn láti máa rẹ́ẹ̀yàn jẹ́ láti máa fi wọ́n lójú pé wá òmùgọ̀ ni ẹ́ àní mò ń rẹ̀ jẹ́ ó kì í ṣe ohun tó rọrùn o ó ní fún ìdí èyí a ní láti kúrò nínú yàrá àwọn ọ̀dọ́ láti jáde láti béèrè fún ẹ̀tọ́ àwa wọ́n ní lóòótọ́ ìyẹn ìwà ìgbòlùjà ìyẹn ìwà kò tó àwọn ọlọ́pàá kan tó yẹ kó wọ́n wù ìyẹn ọlọ́pàá ìgbòlùjà SARS ó ní lóòótọ́ ló pọ́dún kan tó ti wáyé ó ní síbẹ̀ iṣẹ́ wa rò pé ó ti dópin ní kò ì dópin ó ní àwọn ọlọ́pàá kọ̀ọ̀kan wà tó sì ń fìyà jẹ àwọn aráàlú lọ́nà tí ó níwà ìṣì ń wáyé ó nígbà tó ti mọ̀ wípé ìjọba ò ní bọ́tà àti wípé ìjọba fúnra rẹ̀ wọn ò rí tara ìlú lò ó náà wò
ọmọ orílẹ̀-èdè yìí ni àwọn kì í ṣe ẹrú gbogbo ẹ̀tọ́ pátá téèyàn ní gẹ́gẹ́ bí ọmọ orílẹ̀-èdè òun làwọn ní láti béèrè fún ẹ̀tọ́ àwọn lọ́wọ́ ìjọba fún díẹ̀ yìí ìjọba a lè dákẹ́ o kẹ́ ẹ máa jà wọ́n láàlú níyà a lè dákẹ́sẹ̀ kẹ́ ẹ máa rẹ́wà jẹ a lè dákẹ́ kẹ́ ẹ kàn máa fọwọ́ dẹ́wà mú a ní láti jáde ká béèrè fún ẹ̀tọ́ àtọ́rí pé kí ni bí a ṣe bẹ́rú bẹ́ẹ̀ la gbọ́mọ bá a ṣe bí yín náà la bí àwọn náà àwọn aláyọ̀ yín síbẹ̀ ẹ wò ẹ ṣe bó ṣe tọ́ bó ṣe yẹ lórí àwọn aráàlú torí pé kí ni ẹ̀yin náà àjàrà tá a nà ó náà kọ́nu ẹ wo ẹ lè dákẹ́ o ká máa wò yín ran ẹ̀rọ yìí jù bẹ́ẹ̀ lọ tìkanra ní jésù fi sọ̀rọ̀ lówùúrọ̀ tòní ẹ fẹ́ rí lẹ́kùnrẹ́rẹ́ ojú ẹ̀ karùn-ún ní kẹ́ lọ ìwé ìròyìn Vanguard tó jáde lówùúrọ̀ tòní ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn ọ̀hún babaláwìyé ibẹ̀ ló wà. ojú ẹ̀ kejì ni mo sì wà mi ò tí ì kó mbẹ́ olórogún ni ní apá kan lọ́wọ́ ìsàlẹ̀ gbẹ̀rẹ́ ni mo ti rí léyìí pẹ̀lú àkọọ́lẹ̀ tó gbèrò pé àwa ọ̀dọ́ Nàìjíríà tó dáa jù ní àgbáńláyé a ní ìdí láti béèrè fún ọjọ́ ọ̀la tó dára àti ìgbé ayé gbádùn tí ó jẹ́ pé ó dára èmi kọ́ ló sọ bẹ́ẹ̀ o orúkọ tó wọ́n dé ń bè Sanwó-Olú ni o gómìnà tó wà lọ́rọ́yè ní ìpínlẹ̀ Èkó ló sọ̀rọ̀ bẹ́ẹ̀ láàárọ̀ yìí o ọ̀rọ̀ ìwé aláwòye mi ni o ó ní purọ́ níyì ẹ̀tẹ́ ló mú wa o bí yàrá jẹ́ kalẹ̀ bí àpò wa yóò padà tẹ́ ni sọ pé rọ ogún ọdún ọjọ́ kan òótọ́ àbá o ló mú kí English àmì sọ pé for every lie told another lie will be needed to cover it up tí yàrá yíyọ kalẹ̀ bí àpò báyìí a fẹ́ wárọ̀ mi ni gbégbégbégbé àbírọ̀ yẹn tún lọ mú orin wá gẹ́gẹ́gẹ́gẹ́gẹ́gẹ́gẹ́ àbírọ̀ tẹ́ pé àbò ṣe ń parọ́ yẹn ẹni tó wọn wá jẹ́ kó ń fọwọ́ scratch orí irọ́ tó ń pa ló ń fọ ló díẹ̀ bí aago short tó wá pé tó wá lágbára ọ̀tá a máa yún yẹn gidi ìwọ kó wájú ẹ̀ torí kò ti ń parọ́ òun ló dín fáfúnì tó wọ́n dé pé ẹni tó jẹ́ gómìnà tó wà lórí ìnípínlẹ̀ Èkó Babájídé Olúṣọlá Sanwó-Olú ní ẹ̀yìn ọ̀dọ́ àwọn ọ̀dọ́ náà dáhùn pé bàbá o inú wa dùn sí yín wọ́n ní ẹ ní ẹ̀tọ́ àti àǹfààní láti béèrè fún ọjọ́ ọ̀la tó dára ẹ ní àǹfààní àti láti béèrè fún ìgbà ìwádùn nígbà tó pé àkèjẹ pé mistake àìṣe lẹ́bàá ní Nàìjíríà tó pé Ọlọ́run ló ṣe tòyìn sí orílẹ̀ tó dájú ní àgbáńlá kí ló wá rí tó pé ọjọ́ la tí ó da tẹ̀ ní béèrè fún wọn ń sọ ilé ìdí mímọ́ níbi ètò tó pé ó wáyé tó pé wọ́n ṣe látàrí pé kí ni ilé iṣẹ́ Ministry of Youth tó pé wọ́n kó àwọn ọ̀dọ́ pé wọ́n ní ọ̀rọ̀ ìwé dáwọ́ pé ètò tó dáyà nílẹ̀ ló jẹ́ kí mọ́tò káwọn níbo náà ti ṣe ó wáyé ní Blue Roof ní ọgbà ní Agédégbè ní ilé iṣẹ́ mú àwọn ọ̀rọ̀ tó wà mẹ́ gẹ́gẹ́ bó ti yàn débi wọ́n ní gómìnà àtàwọn ọ̀dọ́ yìí rọ́pọ̀ o pé ẹlẹ́tọ̀ọ́ ẹ láǹfààní láti béèrè fún ọ̀la torí pé ẹ̀yin náà ní ọjọ́ ọ̀la ẹ̀yin nígbà táwọn bá tún tẹ̀wọ̀ táwọn lọ́tọ́ ẹ̀yin náà tún bọ́ síbẹ̀ pé torí náà èyí táwọn ọ̀dọ́ ń béèrè pé kò sí tó burú wọn wá ní kí ni ìdí gan tí wọ́n fi ṣe ètò tẹ́kú wọ́n ṣe tó wáyé lánàá òde yìí pé ìdí ẹ̀rí o pé kí àwọn ọ̀dọ́ wọ̀nyí ọ̀nà tuntun mìíràn kí wọ́n lè kẹ́kọ̀ọ́ láti kọ́ láti mọ̀ ọ̀nà tuntun mìíràn tí wọ́n fi lè dá sí ọ̀rọ̀ ajé Nàìjíríà tó fi tẹ̀síwájú àti pẹ̀lú pàtàkì jùlọ ìpínlẹ̀ Èkó tí a tún fi tẹ̀síwájú tá a tún fi yányọ́ ọ̀rọ̀ English àbí pé you cannot be doing a thing always and be expecting new result pé kò máa ṣe nǹkan kan sáadá ó wà rẹ̀ tí èsì mìíràn ó láti tún ṣe nǹkan mi nígbà mi láti ẹnu rí èsì rere mi pé ilé ni wọ́n ṣe kún ọjọ́ gómìnà sọ pé ẹ máa rántí lásìyà ẹ ń sàásì pé kò ní gbàdúrà kiri ọ̀tún wáyé pé àmọ́ sì kọ́mọ̀ ṣáà pé àwọn dúpẹ́ Ọlọ́run pé pẹ̀lú gbogbo ìdájú kan àti lásìkò yẹn pé ìpínlẹ̀ Èkó sì dúró ti gbé pẹ̀lú àwọn tẹ́ pé àwọn sì ń sapá táwọn sì ń ṣe ọ̀rọ̀ English àmì ni gómìnà fi parí pé behind every glory there is a story lẹ́yìn ògo báyìí ẹ lọ bì lọ́rùn lógo o àwọn ìtàn tẹ́ pé èèyàn gbọ́ aká mọ́ pé pé bẹ́ẹ̀ ni ọ̀rọ̀ tó wà ní Nàìjíríà ojú ọ̀kejì ìwé ìròyìn Nigerian Tribune mo kà díẹ̀ mẹ́mu mẹ́nu kó ń bẹ̀ ẹ ká wo. babaláwìyé Reverend àríwá tó ń jẹ́ lóòótọ́sẹ̀ àwọn oníròyìn wọn láwọn gbogbo ẹ̀sìn ní tiwa àdàlágbára gbogbo òṣèlú náà ní tiwa ṣùgbọ́n fàlùfọ̀ people kò máa sásá bẹ́ẹ̀ ẹ̀ṣẹ́ ìròyìn kó máa ṣe gẹ̀gẹ̀gẹ̀gẹ̀gẹ̀ dábàá ọkùnrin ibi tó ń lọ nìyẹn. jáde fi sí. ariwo ebi tó bá rí life títàlí kan di fìníkẹ́bì gbogbo yín pátápátá lọ́lọ́run máa dálẹ́bi àwọn ọmọ lọ sí school kò ní sí textbook ẹ̀dẹ̀ promise pé máa fún wa ní free education kí ló jẹ́ bẹ́ẹ̀ owó ńlá máa la fi ń ṣàdmission ẹ̀dẹ̀ tí kò gbogbo àwọn ọmọ tí yín kò nínú nation àtìgbà tí mo ti ń kọ́ni mi ò ní money ẹ̀tẹ̀ kí sọ̀rọ̀ dáadáa nípa music industry economically agídí la fi ra bẹ́ẹ̀tì ta ló sọ pé president òkè fà nínú tẹ́lì ẹ̀ mọ̀jú kẹ́ sọ̀rọ̀ petrol pẹ̀lú football àtìgbà tá dẹ̀ ti gbà wọ́kọ̀ bá gbàkọ̀ ó ga o
bóyá gan láti ẹgbà second àwọn yẹn náà wọ́n máa play ball bí alákàn graduate máa máa wáṣẹ́ gbogbo bá tí a jẹ ayẹsẹ̀gbẹ̀ everywhere kò supplement ẹni tó ti ń kọ́lé tẹ́lẹ̀ kò lè ra cement increase my rent decrease salary payment ṣé dẹ̀ mo pèsè lélẹ̀ àbí president o olúwa ṣàánú adákun má má jẹ́ ká jẹ go bàlájú àwọn ìjọba kò tó ní kọ́tà tó ìròyìn jákèjádò àgbáyé o wá gbọ́ Ìjìnlẹ̀ inú ìwé ìròyìn ìròyìn àfẹ̀mọ́júmọ́ tó ń gbóná lálálá tẹ́tí sí Ìjìnlẹ̀ inú ìwé ìròyìn látẹnu àwọn atọ́kùn tó dáńtọ́ tẹ́tí sí Ìjìnlẹ̀ inú ìwé ìròyìn aráàlú èrò ọ̀nà ẹ wá gbọ́ tẹ́tí sí Ìjìnlẹ̀ inú ìwé ìròyìn látẹnu àwọn atọ́kùn tó dáńtọ́ tẹ́tí sí Ìjìnlẹ̀ inú ìwé ìròyìn Ìjìnlẹ̀ inú ìwé ìròyìn ló ń gorí afẹ́fẹ́ tẹ́tí sí Ìjìnlẹ̀ inú ìwé ìròyìn ẹ̀dọ̀ kíyèdè lóríṣiríṣi tẹ́tí sí Ìjìnlẹ̀ inú ìwé ìròyìn àwa la ní Ìjìnlẹ̀ Ọlọ́run ló fi rán wa tẹ́tí sí Ìjìnlẹ̀ inú ìwé ìròyìn tùǹgbà ẹ̀fẹ́ kùn tó dáńtọ́ tẹ́tí sí Ìjìnlẹ̀ inú ìwé ìròyìn Ìjìnlẹ̀ inú ìwé ìròyìn ló ń gorí afẹ́fẹ́ tẹ́tí sí Ìjìnlẹ̀ inú ìwé ìròyìn ẹ̀dọ̀ kíyèdè lóríṣiríṣi tẹ́tí sí Ìjìnlẹ̀ inú ìwé ìròyìn àwa la ní Ìjìnlẹ̀ Ọlọ́run ló fi rán wa tẹ́tí sí Ìjìnlẹ̀ inú ìwé ìròyìn. lẹ́nu ìwé ìròyìn ṣe bẹ́ẹ̀ tẹ̀síwájú wọ́n ní tùǹgbà 100.9. fíìsì ni tiwa ọlọ́run ló kú orí bẹ́ẹ̀ ká gbà fọ́lọ́ ni. tùǹgbà sọ èdè nǹkan pọ̀ kábíyèsí ọlọ́run. ẹ wo lójú ìwé keje mo tún ṣe sí gbẹ̀rẹ̀ ìwé ìròyìn Vanguard tó jáde lówùúrọ̀ tòní àní látàrí bí àwọn oníwà jàǹdùkú bó ṣe gbẹ̀mí àwọn èèyàn tí wọ́n tó 40 yẹn ní ọjà gòròyò ní ìpínlẹ̀ Sokoto àní lọ́jọ́ ìsinmi tó kọjá ìjọba ìpínlẹ̀ ọ̀hún lábẹ́ gómìnà Aminu Tambuwa àti sọ́tàn ti ìlú Sokoto mọ́sọ̀dúnpá Mohammed Said Abubakar Kata ó mà ti rọ ìjọba àpapọ̀ orílẹ̀-èdè Nàìjíríà jọ a nílò àwọn ọmọ ogun sí o elétò ààbò láti wá dẹ́kun àwọn oníwà jàǹdùkú láti wá pèsè ààbò fún àwọn ẹ̀mí òun dúkìá àwọn olùgbé ìpínlẹ̀ ọ̀hún ẹ wá ń tẹ̀bà nígbàgbé ṣáájú kó tó di ọjọ́ Sunday ọ̀wọ́ ọjọ́ ìsinmi tó kọjá tó di pa àwọn oníwà jàǹdùkú àwọn agbésùmọ̀mí ọ̀hún tó kọlu ọjà ọ̀hún ó sọ ó ní ọ̀kan òjọ̀kan àti gbogbo àkókò wọ́n máa sábà kọlu agbègbè ọ̀hún àti ọjà náà gbẹ̀mí èèyàn bá dúkìá jẹ́ ó ní èyí ó yẹ kó ṣe dópin ìdílé táwọn ṣe wá rọ ìjọba àpapọ̀ orílẹ̀-èdè Nàìjíríà láti jọ kẹ́ẹ̀gbà wọn o ẹ̀bẹ̀ ìwáyé lágbà tí ẹni tó jẹ́ ọ̀gá àgbà yọ̀yán fáwọn òṣìṣẹ́ ọmọ ogun elétò ààbò orílẹ̀-èdè Nàìjíríà mọ̀ sọ nípa ìyẹn General Farouk Yahaya nígbàtí ó rọ àwọn ọmọ ogun yẹn elétò ààbò ìpínlẹ̀ ọ̀hún pé wo ètúbọ̀ fi kún nílọ́pọ̀ 2 3 4 agbára iṣẹ́ ìfarajìn iṣẹ́ takuntakun àfihàn gẹ́gẹ́ bí akọ́ṣẹ́mọṣẹ́ elétò ààbò láti lẹ́ pẹ̀lú láti rí wípé gbogbo ìwà jàgídíjàgan èyí tó wáyé ní ìpínlẹ̀ ọ̀hún ó wá sópin o èyí wáyé nígbà kódà àwọn tó jẹ́ ọ̀dọ́ apá àríwá ìyẹn orílẹ̀-èdè Nàìjíríà lánàá òde yìí àwọn kan béèrè fún iye ẹ̀yin jẹ́ ọmọ ogun orílẹ̀-èdè Nàìjíríà ẹ bá gbégbèsè tó lọ́rẹ̀ ẹ gbégbèsè tó tọ́ láti lè rí pèsè àní ìwà jàgídíjàgan ìwà fífẹ̀mí ṣòfò lọ́nà àìtọ́ ní ìpínlẹ̀ ọ̀hún ó dópin o ní ìpínlẹ̀ Sokoto ẹjọ́ bẹ́ẹ̀ ṣe wálé yìí ilé olàbọ̀ sí ní oko ìyẹn ọ̀gá àgbà fún àwọn ogun elétò ààbò orílẹ̀-èdè Nàìjíríà ẹgbẹ́ gbèsè ẹ̀hún tó yẹ èyí lọ́rọ̀ tí wọ́n bá sọ lánàá nígbà tó lọ ṣẹlẹ̀ ń bẹ̀rù sí wọn ojú ìwé keje ló wà ìwé ìròyìn Vanguard tó jáde lówùúrọ̀ tòní ẹ̀kúnrẹ́rẹ́ ibẹ̀ ló lúgọ sí. káàbọ̀ èmi jẹ́ lọ́sọ́jú ìwé kẹfà báyìí ìwé ìròyìn Nigerian Tribune kò gbẹ̀rẹ̀ àmọ́ ṣùgbọ́n bọ̀sá lọ́wọ́ ìsàlẹ̀ lápá sí ni mo ti rí pé àwọn oníbàárà wọ́n fi ariwo sẹ́nu pé owó ọ̀wọ́n gógó ohun èlò jíjẹ mímu àti ohun èlò ohun gbówó lórí lójoojúmọ́ ni o àkọlé tí mo rí mbẹ̀ nìyẹn o ọ̀rọ̀ ìwé aláwòye mi ni ó ní akékígbe lákèénú báyìí gbogbo ara báyìí lèèyàn fi kígbe lórí fáfún rẹ̀ tó wọ́n ti pé àwọn tẹ́kọ̀ jẹ́ oníbàárà pé ń fẹ́ ra àwọn táwọn ń jẹ ẹ bá mi ra tòmátì ẹ ra ẹrẹ́sì wa ẹ ra gàrí wa ẹ ra búrẹ́dì wa pé wọ́n pariwo pé àbó ṣe ń lọ yìí kò yé ẹnikẹ́ni nínú wa o pé látàrí pé kí ni o àwọn gbogbo rẹ pé àwọn ọjà tí àwọn àti pé owó ẹ̀ ń gbogbo lójúmọ́ gẹ́gẹ́ bí wọ́n ti ń wọlé pé ní pàtó ibì kan ni ó wà ní wọlé tí mo rí pé across Ìbàdàn ní Ìbàdàn àmọ́ ṣùgbọ́n mo ṣàṣì Ìbàdàn nìkan ṣá gẹ́gẹ́ bó ti hàn dé bí o ọ̀rọ̀ ìwé aláwọ̀ yé mi ni ó ní ọ̀rọ̀ tí ò kan ní àìtorí oko ẹ̀ wá lé àwọn oníròyìn ìwé ìròyìn Nàìjíríà ti bùn ó rìn bẹ́ẹ̀ débẹ̀ pé jẹ́ káwọn bó ṣe ń lọ ni àwọn èèyàn bá tẹnu bọ̀rọ̀ pé ṣé ẹ fẹ́ mọ̀ pé lásìkò yìí pé nǹkan méjì ni o goods àwọn nǹkan téèyàn ń lò àti nǹkan téèyàn ń jẹ tẹ́ pé àwọn rábàá pé kò sí ọjọ́ kan tí ìbá ti máa pẹ́ káàárọ̀ o àjíire bí o kí ni sóò ẹ̀ sóòsù ọ̀ ni o pé
níṣẹ́ ní ẹ̀tọ́ pé owó tó wọ́n rà lánàá bó tó ti kó mẹ́ o ti lọ síwájú sí i gẹ́gẹ́ bó ti yàn létí wọ́n ti ń ṣàlàyé bí o ọ̀rọ̀ English àmì náà pé what you do not know is above you ohun téèyàn bá wọn báyìí ó jìyàn láti pẹ̀lú àìmọ̀ ló ń jẹ́ kéèyàn jagun àìmọ̀ dé pé gbogbo eléyìí tó dẹ̀ ń ṣẹlẹ̀ yìí ó ń ṣẹlẹ̀ látàrí pé kí ni ó dà pé owó náírà Nàìjíríà tó dájú ní àgbáyé pé ó dà pé láàrin àbílẹ́gbẹ́ àwọn owó mi òun kàn ń ṣubú ti ẹni gbósà abẹ́rẹ́ tán fún lẹ́sẹ̀ pé wọ́n á lù ẹ̀ palẹ́ ni pé ìyẹn ló ń kóbá tó jẹ́ pé ohun gbogbo tí àrùn rà tó fi wọ́n go wọ́n á sí àlàkalẹ̀ síbi tí mo gbọ́dọ̀ take time pé eléyìí o wọ́n ń ta ní ẹgbẹ̀rún méjì ó ní díẹ̀ tẹ́lẹ̀ kí náà ń ta lẹ́gbẹ̀rún méjì díẹ̀ ń tẹ́tílẹ̀ pọ̀ ju o pé lọ́wọ́ tàwa yìí pé ó ti di ẹgbẹ̀rún mẹ́ta àtàbọ̀ wọ́n tún dárúkọ òróró kan sí bí gbàtàn sanwó polówó èmi mo sì máa dárúkọ òróró pé nígbà kan wọ́n ta ní ẹgbẹ̀rún márùn àti ọ̀ọ́dúnrún náírà pé lọ́wọ́ tàwa yìí ó ti di ẹgbẹ̀rún mẹ́fà àti ó dẹ̀ tún ti ń wọ ẹgbẹ̀rún méjì lọ́ọ̀kan pé ṣé máa náà rí ẹnìkan tiẹ̀ wá sọ̀rọ̀ mi ó ní dárúkọ mi èyí lórí orúkọ ẹ̀rọ abilékọ adégbètè ó ní yé ó ní ẹni lè nani òun lè gbèjà ni o pé FG ìjọba ẹ̀yin tó wà lóróyè ó ní ẹgbẹ́ ìgbésẹ̀ lórí ilé yìí pé má fi ṣe ọ̀rọ̀ ìwé aláwọ̀ yìí o tó sọ pé ìjà ọ̀gànjọ́ àpọ̀ ń gbọ́ kò dáhùn ni lọ́kọ̀ọ́láyà ọ̀n bá àlùra wọn pa ẹ pa yìí kò kàn ẹ má fi ṣe pé ìjà ọ̀gànjọ́ pé ẹgbẹ́ ìgbésẹ̀ kóhun tó le koko tó wọ́n yìí kó lè wálẹ̀ o ojú ìkẹfà ni mo ti ka díẹ̀ mbẹ́ ìwé rẹ̀ òun wò mí ju ẹ̀ka o. Oloruntola o. mo ń jẹ oúnjẹ ni ìyẹ́bù ṣe. ohun tó jọ bẹ́ẹ̀ náà wà pínlẹ̀ kó jáde bẹ́ẹ̀ ni lójú ìwé kẹwàá ìwé Vanguard tó jáde lóòrọ̀ tòní àní lórí ọ̀wọ́n gógó oúnjẹ ẹ̀kéde pàjáwìrì sẹ́ẹ̀ lẹ́yìn gómìnà tẹ̀ wà ní apá gúúsù ìwọ̀ oòrùn tá à ń sọ bẹ́ẹ̀ àwọn àgbẹ̀ ló kù sọ ní lóòrọ̀ tòní nínú ọ̀rọ̀ tó fi léde àní ní ìpínlẹ̀ Èkó ní ẹgbẹ́ àwọn àgbẹ̀ pẹ́pátá ní orílẹ̀-èdè Nàìjíríà tẹ̀ka ìpínlẹ̀ Èkó láti rọ àwọn gómìnà lápá gúúsù ìwọ̀ oòrùn pé kò bá dà kó bá sún wọn o ẹ kéde pàjáwìrì torí pé kí ni gbogbo nǹkan pápátá olóògbé olórí oúnjẹ òṣèrà gàdí òṣèkọlù àwọn nígbà láti ẹ̀fẹ̀ bẹ́ẹ̀ yàrá jágàn ẹ̀ tó jẹ́ igbákejì fún alága ẹgbẹ́ àwọn àgbẹ̀ nípínlẹ̀ Èkó olóṣèlú ìdí mímọ́ àgbẹ̀yẹwà ó sọ nígbà tó bá àwọn oníròyìn sọ̀rọ̀ ó ní ìpè ṣe pàtàkì o látàrí bí gbogbo ṣe ń gbówó lórí sí ó ní kàkúṣe sọ̀ lára ó ní fún gbogbo ọmọ bí obìnrin ni o kàkà kí ayé àgbọn kó ṣe wá dẹ̀ ó mà tún lé kokoko ni ó lóòótọ́ àwọn ní ìwà ata ò da ó ṣe dandan kó tún máa ta sí ni ẹ wo lè bíbélà fẹ́ yàrá já tá a bá ní ká lajúlẹ̀ báyìí kó gbogbo ẹ̀ ṣe ń gbó lórí wá jẹ́ pé kò ní sí àtúnṣe kankan àwọn sì ń fojú òpá ayípadà síbẹ̀ ó tún wá lè kókó àwọn ò lè fààyè gbàmọ́ fún ìdí èyí ẹ̀yin gómìnà apá gúúsù ìwọ̀ oòrùn orílẹ̀-èdè Nàìjíríà kó bá sún wọn o ẹ kéde pàjáwìrì torí pé kíni gbogbo nǹkan pápátá ló gbówó lórí ní àwọn apá gúúsù ìwọ̀ oòrùn ní òun jíjẹ ní ètò ẹ̀kọ́ kódà àtijọ́ àti mú gan nínú ilé ọ̀nà orí ọ̀fẹ́ Ọlọ́run ni wọ́n bá fi kún ọ̀rọ̀ tó fi léde wọn ní. ní báyìí o àwọn ti bẹ̀rẹ̀ láti máa wo òye pẹ̀lú gbé ìgbésẹ̀ tó lọ́rìn àwọn pẹ̀lú àwọn ìgbésẹ̀ lóko ìjọ̀kan láti rí pèsè àní oúnjẹ ẹ̀dúró bá oúnjẹ àti wípé àwọn pèsè àwọn fáwọn aráàlú ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ àwọn onílò àtìlẹyìn ìjọba fúnjẹ́ yìí ẹ kéde pàjáwìrì ọmọ gógó jẹ ní káàkiri àpá gúúsù ìwọ̀ oòrùn ẹ̀yin gómìnà ṣe ẹ gbọ́dọ̀ ṣe ohun táwọn fẹ́ nìyẹn ojú ẹ̀ka ló wà ìwé ìròyìn Vanguard tó jáde lówùrọ̀ ọ̀tún ni. káàbọ̀ Ọláyẹmí Àkànní eégún eléyìí tó jáde ti kú láì wò ó ojú ìwé kọkàndínlọ́gbọ̀n page 29 ìwé ìròyìn Nigerian Tribune ni mo ti rí o olórogún ni o kò gbà rẹ́ àmọ́ ṣùgbọ́n ìṣàlọ́wọ́ ìṣàlẹ̀ ló wà lápásì pé ó ń sí Ọlọ́run kan pàìtọ̀ jíjẹsẹ́ rírun ọmọbìnrin kan ní ìpínlẹ̀ Ondo níwájú àwọn tẹ́ pé wọ́n kẹ́kọ̀ọ́ kọ́ṣẹ́ mọṣẹ́ nípa ti ẹ̀mí òfin dúkìá àti dáàbò ló ti ń jẹ́wọ́ ló ti ń sọ̀rọ̀ yìí o àkọlé tí mo rí bẹ̀ nìyẹn o ọ̀rọ̀ ìwé aláwòye mi ni ó ní ẹni èṣù bá ń ṣe kì í tètè mọ́ o bó bá ní aya nílé báyìí lágbára Ọlọ́run ayára ló máa lé kí lọ́mọ òbáyò ìkejì olójú kò mú ò lọ ẹran asúnkun sí báyìí ó ti mú ọ lára òun ló dé fáwọn tó wọ́n dé pé ẹni ọ̀kànléní ọgọ́ta ọdún ó ń sí Ọlọ́run kan tó rúkọ ẹ̀wọ̀n débi pásítọ̀ Àjàyí tẹ́ pé wọ́n fi orúkọ bàbá tiẹ̀ wọ́n fi pamọ́ gẹ́gẹ́ bó ti wọ́n débi pé ní ìpínlẹ̀ Ondo ní àwọn ọlọ́pàá ìpínlẹ̀ Ondo náà ti gbégbèsè pé ìwọ ká ní káyé má bàjẹ́ kéegun oní òun máa jáde kì í ṣe lójú ayé àwọn ọ̀ràn ni wá ó ṣàlàyé ó wù tẹnu ẹni ọdún mẹ́rìndínlógún ọmọbìnrin tẹ́ pé ìwé ìròyìn yóò jẹ́ ká dárúkọ ẹ̀ ní wọ́n tọ́ pé wọ́n ti sọ pé bó ló ṣe jẹ́ gẹ́gẹ́ bó ti wọ́n pé òun ṣe Ọlọ́run sọ pé òun tiẹ̀ ti gbà náà láti ṣe ìtọ́jú àti pẹ̀lú ọmọ tí yóò ti ẹ̀fẹ́ gbọ́n tó jẹ́ kó di gbégbèsè pé òun ti pinnu òun ti gbà láti jẹ́ pé òun ó jẹ́ àbáyọ gẹ́gẹ́ bó ti yàn dé bí o ọ̀rọ̀ English àbí pé if you give Satan your attention devil will give you
direction gẹ́gẹ́ bó ti yàn dẹ́wọ́n ní ohun tí oníṣẹ́ ọlọ́run ló ń fẹ́ ṣe ọmọdé ni pé ìtúsílẹ̀ kúrò lọ́wọ́ ẹ̀mí àìmọ́ tó ń yọ ẹnu pé ìyìntàn náà ń bá lọ nìyẹn ọ̀rọ̀ English àmì pé if you don't know where you are going life people will lead you devil will lead you to where they are going pé ilé ìlú ń ṣe kó tó di pé ó jẹsẹ́ ó rán ọmọdé nílé ó tún wá mú kó nílé pé gbọ́sẹ̀ ò lẹ́ẹ̀kiri yá níṣó nígboro nínú ọjà kan ní ìpínlẹ̀ Ondo tẹ́ pé ó tún lọ ṣe léyìí àmọ́ sí wọn ṣàǹgbà tí ó di pé ohun tí wọ́n rò kàn bò ó tó ti wá àwọn òde báyìí àṣírí tú o àwọn ọlọ́pàá ní yes ó ń ṣe lọ́run pásọ̀ yàjà yìí wọ́n forúkọ pamọ́ ó wà lójú ìwé kọ̀ọ̀kan nínú ẹgbọ̀n o kálí kẹ́kọ̀ọ́ ńbẹ ni mo ṣe kà ìwé ìròyìn Nigerian Tribune ẹni ọmọ ẹ̀rà ẹ̀ka ó. a máa ń wọn ni ká jẹran pẹ́ lẹ́nu. ó ń fa ọ̀nà fún ni. ó ń fa ọ̀nà fún ni ò jẹ́. adúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ọba Èdùmàrè. ọba tó dákú tí kú ò nípa. ọba tí nani ta tún sátọ̀ ó gbà bẹ́ẹ̀ ni anamọ lọrẹ ọlá ọba òkùnkàn bá ìmọ́lẹ̀ ó ní ọba àkọrọ bá gbangba òun ṣe mí òun gbà mí amọ̀niṣe ní ńlá ṣe ní báyìí náírà gbà òun ló ń ṣe Job òun náà ló tó ń gbà lọ́ba mi fún ẹ mi fi ẹ̀mí ẹ̀ lọ́wọ́ o àdàdúpẹ́ lọ́wọ́ gbẹ̀yìn olólùfẹ́ kan nìyí ẹ ṣe sá o ẹ ṣe mà ẹni àkọ́kọ́ ìkànnì tí a wà yìí Ọlọ́run ló pé orí bẹ́ẹ̀ àìkórìíra olówe àìbínú olówe ká má darúkọ ẹ̀ àbí ń dání rere mímí dòdò mi ajàfẹ́tọ̀ mi ní kábíyèsí Ọlọ́run yarí pẹ́ àmì àti àṣẹ. akọ máa kà nípa ọkọ ọdún kan nípa yẹlò kàdí wa nǹkan mi ò dẹ̀ ní ìyàmọ̀ ó yẹ kí n take time kí mo tí mo ṣe ẹ mo ní. báànù ẹ sọ̀rọ̀. nígbà olóṣooṣì wọn náà ṣẹlẹ̀ sí à ló wà ní ẹ̀rọ láàárọ̀ yìí yé láìfù wa rẹ lọ́wọ́ Sodiq Akínbólú yìí Ọlọ́run ní yóò bàjẹ́ lọ́wọ́ ẹ o àmì àti àṣẹ o. bẹ́ẹ̀ni bákan náà jẹ́ kí n ṣe happy birthday sí Kazeem Ahmed ẹni ní ọjọ́ ìbí ẹ̀ igba ọdún kan ni láì gbàgbé Táíwò Ògúntọ́lá àjọwà ní ilé agodo ní tí àwọn náà wà ń bí pẹ̀lú wa nítorí nígbà tá a máa. English is a see problem see opportunity nínú àwọn ìṣòro tá a máa pàdé àlàáfíà àǹfààní wà ń bẹ. nítorí pé àǹfààní ẹ̀ wà yẹn ó ṣe rò pé ká bára náà sọ̀rọ̀ lórí àyájọ́ èní. October 20. ká kọ̀ ṣe báwọn tó wà kọ́kọ́. ẹ jẹ́ àmọ́ tá à ń ṣe ewúrẹ́ tó bá da fánù òun náà máa fi ń kó falo who say no government wọn kàn fìyàn pamọ́ jẹun máa sùn máa jí ibi ẹ̀ ò lè jọ lé yẹn láyé òun náà sí wọn náà tó ń fún wọn náà àròmí wẹ̀yí ó sì da torí pé mo bọ́ta nu yàrá kan yẹn síbí ká níbi tí ẹ pé mi lè bọ́ta wọn wà fún mi ọlọ́njọ́ èmi ìjà ká take time o ìjà take time ó yí Ọlọ́run Benjamin Adeshina Oloruntola ní orúkọ tèmi ẹ káàárọ̀ o. Ọláyẹmí Akanni lórúkọ mi.